ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí mo kí yín wípé ẹ kú àjálẹ́ ẹ kú ọjọ́ méjì mẹ́ta ẹ kú àtàárọ̀ ẹ kú ọwọ́ ọ̀ṣẹ́ mo kí yín o ìyá wa Rónkẹ́ Fápúrọ̀ Jẹ́gẹ́dẹ́ mo kí yín ẹ káalẹ́ ìyá mi ṣé dáadáa ni a bá gbogbo yín ẹ kú àtàárọ̀ ẹ kú ọwọ́ ọ̀ṣẹ́ lónìí ẹ kú kó lè dá ti gbogbo àtàǹbá kiri lágbára ọlọ́run ọba yóò fi èrè síṣẹ́ gbogbo wa èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà èrè báyìí náà láàjẹ nídìí iṣẹ́ wa lágbára ọlọ́run àní báláyé fọwọ́ tì í bó ṣe ń dùn tí ń dán ọlọ́run ọba kò ní fi ìdààmú sí ọ̀rọ̀ wa lágbára ṣe Èdùmàrè mo kí gbogbo wa wípé ẹ káalẹ́ níbikíbi tí ẹ ti ń gbọ́ mi tí ẹ sì ti ń wò mí èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic náà rèé authentic àbàdàn yín rèé á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ ti mọ̀ràn ọ̀yájú ọmọ yín náà rèé ti mọ̀ pàṣíwájú ń bàbá mọ́ kí yín wípé ẹ kú àjálẹ́ níbikíbi tí ẹ bá wà ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá ayé ṣé dáadáa ni mo bá yín ò ṣàlàáfíà lẹ́yìn náà wà ṣé gbogbo ẹ̀ ń dùn ṣó ń rọ́ọ̀sì ṣé gbogbo ẹ̀ ń lọ bí àṣefẹ́ lágbára ọlọ́run Èdùmàrè yóò fi èrè sí iṣẹ́ gbogbo wa mo kí wa wípé àkú àná àkú òní ọlọ́run ọba yóò jẹ́ kí ilé ọ̀la tí ó mọ̀ wá yóò jẹ́ kí ó dára ẹ ṣeun gbogbo yín pátá náà ni mo kí yín o bàbá mi Fẹ́mi mo kí yín aṣíwájú Fẹ́mi Akeem mo kí yín brọ́dà mi àkú àná àkú òní o ọlọ́run ọba yóò jẹ́ kí ọjọ́ ọ̀la ó dára fún gbogbo wa ẹ kú ọwọ́ iṣẹ́ gbogbo ilé ńkọ́ aya ńkọ́ ọkọ ńkọ́ àwọn ọmọ náà ńkọ́ ṣé àlàáfíà ni wọ́n wà àkú palẹ̀mọ́ kérésì bàbá wò kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báyìí October ó ti ń gbẹ́nu lọ lẹ́nu ká tó rí ká tó lajú pẹ́ àti mú November nù ká tó wí kérésì ó ti kanlẹ̀kùn ọlọ́run ọba yóò jẹ́ kí ó bá gbogbo wa láyé láàyè àti ní ààyè ìdẹ̀ra lágbára ọlọ́run ọba àní bọ́dún lọ o oṣù bàbà báyìí ìbànújẹ́ ó kéré tóbi kò ní bàṣọ ọ̀dẹ kó wá gbogbo wa lágbára àṣẹ Èdùmàrè èmi ọmọ yín náà ni mò ń kí yín wípé ẹ káalẹ́ pé ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta a kú àná mo kí gbogbo yín bẹ́ẹ̀ ni ìyẹ́ bàbá mi àní ìyá àbàdàn authentic ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun bàbá mi Akeem ojú òní tì yín o ẹ káalẹ́ sà mo kí yín ìyá mi mo kí yín o ìyá mi Rónkẹ́ Fápúrọ̀ mo kí ẹ̀yin náà ẹ ṣeun àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi tí ẹ̀ ń wò mí nínú ilé mo máa ń sọ fún wa wípé gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ òdú ni wá àìṣàmọ̀ fólóko fún àǹfààní gbogbo àwa tá a wà nílùú ọba nílùú UK níbí báyìí ẹ ti mọ̀ ìyá àbàdàn authentic kì í ṣe ẹni tí a mọ̀ kì í sì ṣe àìmọ̀ fún àwọn èèyàn wa nínú ìlú yìí nídìí iṣẹ́ ká sọ̀rọ̀ ká pèdè nídìí iṣẹ́ MC alága àjókòó alága àdúró òun náà ni àwọn iṣẹ́ tá a yàn láàyò tọ́lọ́wọ́n ọba tó sì ń gbà fún wa lórí péèjì yìí mo ti pín ní àwọn péèjì ibi iṣẹ́ wa mo ti pín ẹ̀ ó wà níbi nǹkan tí write up tí mo kọ tí mo pín sókè fún àǹfààní ẹ̀yin tí wàá jẹ́ pé ẹ fẹ́ wo àwọn iṣẹ́ wa lórí àwọn péèjì wa lórí Instagram fún gbogbo alága àdúró MC òun ni ẹ fẹ́ ṣe ni fún ìnáwó fún ọjọ́ ìbí ìgbéyàwó tí ẹ fẹ́ follow mi lórí péèjì wa authentic event on point authentic event on point ẹ bá ti tẹ orúkọ yẹn lórí tí mo pin á gbé yín lọ sórí péèjì wa ẹ rí àwọn iṣẹ́ wa tá a ti ṣe tí Ọlọ́run tó sì ti ń gbà fún wa bó sì jẹ́ pé oríkì náà lẹ bá fẹ́ fún oríkì ìlú ni oríkì ìdílé ẹ follow mi lórí Àpèkẹ́ Chanter ó wà ńbẹ̀ ẹ máa rí tẹ bá ti tẹ orúkọ yẹn ó máa gbé yín lọ sórí Facebook wa bákan náà lórí Instagram tẹ bá tẹ á gbé jáde fún àwọn tó wá mọ̀ mí tó jẹ́ wípé wọ́n mọ̀ mí tilẹ̀tilẹ̀ wọ́n á mọ̀ wípé tá bá ń sọ̀rọ̀ nípa gospel artist gospel juju artist inú ẹ̀ náà ni mo wà fún ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe ẹ̀yin onílé ìjọsìn oníchọ́ọ̀chì yálà CAC ní tẹ̀lẹ́ ní kérúbù ní gbogbo ohun tí ẹ bá fẹ́ ṣe bóyá ẹ̀yin tí ẹ fẹ́ ṣe birthday ní church ni àbí bóyá ẹ fẹ́ máàkì birthday yín bẹ̀ ni àbẹ́ fẹ́ ṣèkórè ẹ fẹ́ ṣàjọ̀dún ìsọjí lẹ fẹ́ ṣe ni ẹ kàn sí mi gbogbo ẹ̀ náà ni Ọlọ́run ló ń gbà fún wa bóyá ẹ̀yin wá sí ẹ̀ á fẹ́ ṣe patí bóyá ló ní ráńpẹ́ ni tàbó ní ńlá bóyá ní hall ni ní pálọ̀ ni ní garden ni ẹ follow mi lórí page wa Lady OJ and Angelic Voices Lady OJ and Angelic Voices ó wà lórí ìsàtì pin sí òkè page tẹ́ tí ń wò mí tẹ́ bá tẹ̀ ó máa gbé yín lọ síbẹ̀ àti Facebook àti Instagram
ẹ rí àwọn iṣẹ́ wa níbẹ̀ tí Elédùmarè tí ó sì ń gbà fún wa lágbára Ọlọ́run. Ohun ayọ̀ ohun ìdùnnú kò ní tán lọ́ọ̀dẹ kó wá gbogbo wa. Ayọ̀ náà la máa rí ṣe torí Bíbélì sọ fún wa wípé ó ní ìró ayọ̀ la máa gbọ́ láwùjọ àwọn olódodo. Ìró ayọ̀ kò ní tán lé wa, ìró ayọ̀ la ó máa gbọ́ nínú ilé wa lágbára Olúwa. Ẹ ṣeun gan ni mo dúpẹ́ fún ẹ̀yin èèyàn wa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share rẹ̀ fún àwọn èèyàn kí àwọn náà láǹfààní láti jẹ̀gbádùn ètò yìí níwọ̀nba ráńpẹ́ tí a fẹ́ fi sọ̀rọ̀ lórí ètò yìí. Àsìkò bó ṣe ń lọ àkú bó ṣe ń lọ nílùú wa Ọlọ́run ọba yóò gbàkóso gbogbo ẹ̀ náà ń lọ létòlétò lóríṣiríṣi ètò olóṣèlú ń bẹ́ẹ̀ à ń rí tàwọn tọkọ-tìyàwó náà ó fọ́ mi lórí ó fọ́ mi lápá ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ là ń rí lóríṣiríṣi kí Ọlọ́run ọba kí ó bá wa fi tútù kó bá wa bù sórílẹ̀-èdè wa kó sì bù tútù sí ọkàn àwọn èèyàn wa náà tó jẹ́ wípé wàhálà ìdààmú yóò dínkù láwùjọ wa pàápàá láàrin ọkọ àtìyàwó tí wàhálà tí ó fi dínkù torí pé tí wàhálà bá ti bá ojú ó di dandan kó bá mú tí ọkọ àtìyàwó bá ti níṣòro àwọn ọmọ tó wà lábẹ́ àwọn ọmọ tí wọ́n bí tán ń bẹ lábẹ́ ni ó fara gbáyà náà torí ẹ̀ la fi máa sọ pé ọkọ àtìyàwó n tó rọ̀ mọ́ wa ó pọ̀ gidi àti ìdílé ọkọ àti ìdílé ìyàwó àtàwọn ọmọ bíbí tá a bí ṣe rí wípé ó rọ̀ mọ́ wa púpọ̀ ni la fi ní ká máa fi sùúrù sí èyí tó bá sì ti pé ó ti ń le lálejò tí ẹnu ò fẹ́ ká tàbí típà ò fẹ́ ká mọ́ ó ṣe pàtàkì ká ṣe kíni ká lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí kálukú ó fi ìpínyà sí kọ́lọ́run ọba kó má dá wàhálà sí gbogbo wa kó má dá sí wa lágbádá. Ní àṣálẹ́ tòní ẹ rí pé láti bí ìjọ́ mẹ́ta mẹ́rin náà lè àti ń sọ̀rọ̀ bọ̀ lórí àwọn ọ̀nà tí obìnrin ń gbà tẹ́ ọkọ lọ́rùn nínú ìgbéyàwó àti mẹ́nu bàbọ̀ láti bí ọjọ́ karùn-ún báyìí Bímbọ́ Bádémọ̀sí Adépẹ̀tùn mo kí yín o ìyá mi ẹ káàbọ̀ sí orí ètò ẹ káàbọ̀ ẹ káalẹ́. Láti bí ìjọ́ márùn-ún náà láti ń sọ̀rọ̀ bọ̀ nípa àwọn nǹkan tí obìnrin lè ṣe láti tẹ́ ọkọ lọ́rùn nínú ìgbéyàwó kò bá jẹ́ boyfriend òun ni tàbí àfẹ́sọ́nà ta ní ọkọ náà lọ́kọ ń jẹ́ yálà àti gbéra wa délé àbí àṣìwà lójú ọ̀nà. Àìmọye obìnrin ló máa wà lójú ọ̀nà tó jẹ́ wípé a fìwà pamọ́ pé nígbà tó bá gbéhùn délé tó ti pé wọ́n ti tò jébó lóòṣà lọ́wọ́ pé lòun ó tó fi irú wà tóun ní lòun ó tó fi hàn án so ìlà fi sọ pé àtìyàwó ilé àti àfẹ́sọ́nà. Lónìí kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí tẹ́ bá lọ wo àwọn ètò àti ṣe láti bí ijọ́ márùn-ún sẹ́yìn ti rí àwọn àkọlé tá a fún kálukú lóríṣiríṣi tá a sì sọ̀rọ̀ nípa ẹ̀ tí ẹ bá lọ wò ó sẹ́yìn. Àmọ́ lénìí ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ni wípé kí àwa obìnrin kí a máa bọ̀wọ̀ fún àwọn ọkọ wa obìnrin ká máa bọ̀wọ̀ fún àwọn ọkọ wa respect your man ká bọ̀wọ̀ fún àwọn ọkọ wa. Báwo la ṣe ń bọ̀wọ̀ fún àwọn ọkọ wa? Ọ̀pọ̀lọpọ̀ rí wípé ní ayé àwọn bàbá wa lọ́hùn-ún àbí ayé àwọn bàbá wa rí wípé àwọn bàbá wa wọn àwọn ìyá wa nígbà náà ni wọ́n máa ń lò fáwọn bàbá wa wọn èyí tí ẹ lé lanu láti sọ pé bóyá wọ́n fẹ́ pè wọ́n lórúkọ ní bí wọ́n ṣe máa ń bá wọn sọ̀rọ̀. Àpọ́nlé wà nígbà náà tí àwọn ìyá wa tí wọ́n ń fún àwọn bàbá wa irú àwọn ìyá wa gan ká sọ wípé àwọn ìyá tá a bí ní 60s nígbà yẹn ká sọ pé irú àwọn ìwà bẹ́ẹ̀ sì wà lọ́wọ́ tiwọn náà tó jẹ́ wípé wọn kì í lè lanu pé ọkọ wọn lórúkọ. Mo kí yín Aláàjà Àyọ̀ká Yusuf mo kí yín o ìyá mi ẹ káàbọ̀ sórí ètò. Àwọn ìyá wa irú àwọn aláàjà wa nísìn tí wọ́n wọlé tẹ́ bá rí rí pé àwọn màmá wa ni wọ́n tẹ́ pé wọ́n dáyé náà ó ṣe díẹ̀ àwọn náà lè sọ ní ara àrùn nǹkan tí mò ń sọ yìí pé ní ìgbà tí wọ́n tó ẹrú tó jẹ́ pé wọ́n lè pe ọkọ wọn lórúkọ tẹ́bí bọ́kọ wọn bá dé gan báyìí bóyá ó lọ jáde báyìí tìkúnlẹ̀ òun ni wọ́n fi kí káàbọ̀
ṣùgbọ́n láyé òde òní ọ̀làjú ti gba gbogbo irú àwọn nǹkan báyìí ọ̀làjú ti gbà sọnù ọ̀làjú ti gbà sọnù débi wípé bí ọkùnrin gba 20 ọdún lọ́wọ́ obìnrin tó jẹ́ pé bóyá 20 years kínní ló wà láàrin wọn máa rí ọmọbìnrin yẹn bó ṣe wọn máa larúkọ ọmọkùnrin yẹn lórí ni nígbà tó dẹ̀ jẹ́ wípé oríṣiríṣi orúkọ ti wà tí a ti ń fúnra wa lóde òní my baby boo my kínní kan kò jẹ́ kí àpọ́nlé fi bẹ́ẹ̀ wà mọ́ àmọ́ àti ẹ̀wá lè sọ pé bọ́làjú bá ti ẹ̀wá dé tó jẹ́ pé ọ̀làjú ti dé ta ti ń wò wípé pè mí lórúkọ kó fà mí nírùngbọ̀n ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí ìyàwó ilé a gbọ́dọ̀ mojú a gbọ́dọ̀ mọ́ra a gbọ́dọ̀ mojú a gbọ́dọ̀ mọ́ra tọkọ àtìyàwó bá wà lórí bẹ́ẹ̀dì inú ilé tàbí tó bá wà pẹ̀lú ara wọn kò sí àrà tí wọn lè jọ fira wọn dá torí wípé àwọn méjèèjì ni wọ́n wà ńbẹ̀ ṣùgbọ́n níwọ̀n ìgbà tẹ́ bá ti wà ní àárín àwọn aráàta táwọn aráàta bóyá wà nílé ìjọsìn ni o àbẹ́ lọ sóde àríyá àbí àwọn àlejò wá bá yín ó yẹ kóbìnrin ó mojú kó mọra láti lè dá ọkọ rẹ̀ pè bẹ́ẹ̀ bá jẹ́ wípé kò sí bóyá ojú ń tì ẹ́ obìnrin míì ní tìjú bóyá lójú àwọn àlejò o ò lè pe sweetheart mi o ò lè pe díà o ò lè pe o ò lè pe soulmate àbó o ò lè pe baby o ò lè pe boo o lè ṣe ọkàn at least ẹ ti bímọ dádì lágbájá dádì tàmẹ̀jọ ẹjọ́ ẹ jẹ́ kí n rí yín a lè lò bẹ́ẹ̀ tó bá yẹ pé ojú ń tì wá láàrin àwọn èèyàn pé bóyá láàrin àwọn tá a bá ti bímọ àfi ọmọ tàbí àforúkọ ẹ̀ pé ọkọ wa tó bá ti jẹ́ wípé bóyá kò tí ì sọmọ ni ẹ lè ṣe bí àwàdà dádì wa ẹ jẹ́ ká rí dádì wa mo fẹ́ rí yín dádì wa ẹ jẹ́ kí n rí yín so tó bá dé jẹ́ pàwá tó jẹ́ wípé tó láta àti ojú àlejò àtọjú aráalé àti pé ọkọ wa ní bébì kò tì wá lójú a lè pé bóyá lójú àlejò a lè pé bùnmi kò sí nǹkan tó bàjẹ́ ń bẹ̀ ṣùgbọ́n a ní láti respect ọkọ wa ní láti pọ́n wọn lé tá a bá wà lórí téèyàn bá wà lórí bẹ́ẹ̀dì kò sára téèyàn ò lè fira wọn dá tẹ ẹ bá jọ wà pọ̀ tẹjọ́ sọ kò sára tẹ ṣùgbọ́n níwọ̀n ìgbà tẹ ẹ bá ti wà láàárín àwọn aráàta àbí tí alàgàtà bá ti wà láàárín yín ẹni àwa obìnrin yálà girlfriend ni tàbí ìyàwó ilé a ní láti fi eléyìí ká fi sí ọwọ́ òsì wa ká má fi jẹun àpọ́nlé yẹn ó ní láti wà ń bẹ́ẹ̀ àpọ́nlé yẹn ní láti wà ń bẹ́ẹ̀ pé ká ti ẹ̀pọ́n wọn lé lójú àlejò ká má fi gbogbo ẹnu ká má fi sọ̀rọ̀ kódà bí nǹkan kan gan bá ń ṣe wá tó jẹ́ pé bóyá ó bí wa nínú àbí ó ń ṣe kinní kan lójú àwọn àlejò ká tiẹ̀ kọ́kọ́ pa mọ́ra náà ká kọ́kọ́ pa mọ́ra náà táwọn àlejò bá wá kúrò ń bẹ̀ tó ti kú àwa ara wa gbogbo ohun tó bá wù wá làwa lè gbogbo ohun tó bá ń bí wa nínú àwa lè sọ ẹ̀dùn ọkàn wa a lè sọ síta fọkọ wa ṣùgbọ́n níwọ̀n ìgbà tí a bá wà láàárín àwọn èèyàn ìyá mi Rebecca olúwadára sí mi adé ẹ̀ṣọ́ mo kí yín ẹ̀ka alẹ́ o ṣe dáadáa ni ṣùgbọ́n níwọ̀n ìgbà tá a bá ti wà láàárín àwọn ènìyàn bóyá alàgàtà wà ń bẹ̀ ni kó tí nǹkan tiẹ̀ máa dùn wá kó máa gbé wa nu gẹ́gẹ́ bí obìnrin ẹ mọ̀ páwa obìnrin àwa náà la nílé àwa lòpó tó di ilé mú tí òpó ò bá sì dúró dáadáa ẹ̀yin náà wò nísìnyí tán bá kọ́lé tí pílà tán fi gbélé dúró tí ò bá dúró dáadáa kí ni ó ṣẹlẹ̀ sílé náà ilé náà ó wò ni ilé náà ó wò ni bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fi àwa obìnrin ló ṣe fi wá ṣe nínú ilé tó tí inú ilé ò bá ti dúró dáadáa tó jẹ́ wípé obìnrin yẹn ò ṣe kinní inú ilé yẹn máa wó ni láàrin ìṣẹ́jú kan tó máa wó lulẹ̀ tá a bá tẹ̀ wá rí nǹkan tó ń bí wa nínú pé bóyá kinní kan lójú àwọn àlejò àti ẹ̀gbọ́dọ̀ àti ẹ̀pá mọ́ra wọ́n ní bọ́ bá pèèyàn ló ní fúnra ẹ̀rà wọ́n bá pèèyàn lábì fúnra ẹ̀rà béèyàn bá ṣe kinní olúwa náà sì yá pa fún ẹ̀ mọ́ bóyá tó bá tẹ̀ tí ń sọ lójú àwọn èèyàn pé ìyá alágbájá burú kinní kankan ìyá alágbájá ṣègbó máa ń sọ̀rọ̀ sáwọn ọkọ ẹ̀ ló máa ń ṣe gbá tí wọ́n bá ti ẹ̀rá àwọn àlejò èèyàn ò ìsún ṣe kinní
èyàn ó ti pa fún ẹ mọ̀ pé gbogbo tí n bá ṣe má jẹ́ kí n ṣe yẹ̀yẹ́ ara mi lójú àwọn àlejò. A ní láti máa respect ọkọ wa, láti máa pọ́n wọn lé, láti lè jẹ́ kí inú ilé wa kó tòrò. Pàápàá tá bá ní pé à ń respect ọkọ wa, ó tún jẹ mọ́ nípa ọ̀rọ̀ sísọ náà. Àwa obìnrin a ní láti máa fi ọ̀rọ̀ ẹnu wa ká máa fi pọ́n ọkọ wa lé. Ẹlòmíì báyìí ló bá ní dádì yẹn ti kan bóyá wọ́n fẹ́ sanwó ilé náà bó fẹ́ ṣe kinní kan ni, bóyá tí ọkọ wa ò tí ì wá rówó yẹn san tán wá bẹ̀rẹ̀ ni pé kò tí ì sówó lọ́wọ́ rẹ̀ ní ẹni tí ò lè lówó mọ́, ẹni tí ò lè lówó mọ́, ẹni tí kò lè dáa fún mọ́, kò lè ṣe kinní. Irú àwọn nǹkan báyìí à ń rẹ ọkọ wa sílẹ̀ ni, à ń rẹ̀ sílẹ̀, à ń fẹnu yẹpẹrẹ rẹ̀, à ń fẹnu ṣátà rẹ̀, à ń fẹnu bà tiẹ̀ jẹ́ ni. Nígbà tí ìyàwó ilé tó bá lè ń fẹnu sọ̀rọ̀ burúkú sọ́kọ rẹ̀ lára, ara wípé èèyàn ò pọ́n ọkọlé náà ni, ara pé èèyàn ń disrespect ọkọ ẹ̀ ni. Bàbá ìyá alágbájá wọ́n ní dádì yín ò tí ì sanwó ná, kò tí ì fún yín lówó ná, èmi ò mọ̀ pé kò ì fún yín lówó náà. Nígbà bẹ́ẹ̀ bá sọ fún ní ìsìn pé wọ́n ní kán mówó ná wá, yóò mọ̀ ní kò sówó lọ́wọ́ òun ni, kò sí ní ó mọ̀ wí nínú ilé gan, kò sí ní ó mọ̀ wí. Ọlọ́run má jẹ́ pé inú òṣì ni ó kù sí, Ọlọ́run má jẹ́ pé kò sówó náà ni ó pa, Ọlọ́run má jẹ́ pé àìlówó lọ́wọ́ náà ni ó hàn lé mọ̀. Irú nǹkan bẹ́ẹ̀ tí ìyàwó ilé bá ń sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn, o ti ń fẹnu yẹ̀gẹ̀rẹ̀ ọkọ rẹ, o ti ń fẹnu rẹ̀ ńlẹ̀, o ti ń fi ẹnu rẹ̀ sílẹ̀, o ti ń fẹnu yẹpẹrẹ rẹ̀. Irú gbogbo àwọn nǹkan báyìí nǹkan tó kù díẹ̀ káàtó ni fún àwa obìnrin tá a bá ń ṣe é. Bóyá ọkọ wa wà ńbẹ̀ ni o àbí kò sí ńbẹ̀ ni o, ni la bá ń sọrú nǹkan bẹ́ẹ̀ kò dá. Ẹlòmíì ò mọ tójú oníka mẹ́sàn-án ká ni, ẹlòmíì ò mọ sọ lójú ọkọ rẹ̀ ní pé ìwọ tó lè ní lárí mọ́, ìwọ tó lè ṣorí, ìwọ tó lè ṣe nǹkan kan mọ́. Ẹlòmíì náà sì tún lè bọ́kọ rí òsínbẹ̀ yóò tún mọ́ sọ lẹ́yìn ẹ̀ náà ní pé ta ni kò mọ̀ lè dá fún mọ́, kò mọ̀ lè ṣoríire mọ́. Irú gbogbo nǹkan báyìí a fi ń yẹpẹrẹ ọkọ wa ni, a fi ń rẹ̀ ẹ́ lẹ̀ ni, a fi ń tàbùkù ẹ̀ ní èyí tí kò sì yẹ kó ṣe kíni, tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Tó bá di pé bóyá ọkọ wa tiẹ̀ wà wájú wa, àbájọ wà pọ̀ gẹ́gẹ́ bí ìyàwó ilé, àwa gan ká fẹnu ẹnu yìí níbi a lè fẹnu pọ́n ọkọ wa lé, bóyá láàrin ẹgbẹ́ ni, láàrin ọ̀rẹ́, ká fẹnu pọ́n lé pé ọkọ mi ọkọ mi olóríire, ọkọ mi onígbá, ọkọ mi èèyàn gidi ni o, kinní kan ìwọ̀nba tó ń ṣe yìí gan, mo mọ̀ pé tó bá wà lọ́wọ́ ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ, ó máa ṣe gbá láàrin ọ̀rẹ́, láàrin ojúlùmọ̀, tàbí láàrin àwọn ẹbí wa. Àti àfẹnu gbọ́kọ wa, àfẹnu gbé lárugẹ. A jẹ́ kó feel important, a jẹ́ kó feel bí èèyàn gidi. Kódà bóun fún rẹ̀ gan bá ti ẹ̀ ń lọ́ra tíkọ́tíkọ́ pé bóyá àbí nǹkan kan ṣe lẹ́dẹ̀ ń pàkọ́, àwa fúnra wa àfẹnu gbé sókè pé má sọ bẹ́ẹ̀, má sọ bẹ́ẹ̀, kíní kan ọkọ mi ẹ máa lówó ni mo mọ̀ pé ẹ máa jẹ́ èèyàn, ẹ máa ṣe gbá. Káwa fúnra wa gan ká fẹnu ara wa báyìí, ká fi make ọkọ wa, ká fi make as a king, ká fi ṣe bí ọba, ká fi pọ́nlé, ká fi ṣàpọ́nlé ẹ̀. Nípa ọ̀rọ̀ wa, nípa ìṣe wa, ara wípé à ń pọ́n ọkọ wa lé náà ni, ara wípé à ń bọ̀wọ̀ fún ọkọ wa náà ni, ara pé à ń respect ọkọ wa náà ni, nípa pé ká fi ẹnu wa ká fi sọ nǹkan tó dáa ní ojú ẹ̀, nínú ìṣe wa, nínú ìwà wa, kí a fi sọ̀rọ̀ káwa náà ká fi gbé lárugẹ. Ẹ rí wípé tí a bá wá ń ṣerú nǹkan báyìí tá à ń ṣe fọ́kọ wa, tó bá jẹ́ ọkùnrin dáadáa, ṣe mọ̀ pé ènìyàn burúkú ti bènìyàn rere jẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé bẹ́ẹ̀ gúnyán nú odó tẹ̀sẹ̀bẹ̀ nú èpo ẹ̀pà, ẹni tí ó yòó yòó.
bẹ́ẹ̀ ṣe fún ọkùnrin míì bí ó bá mọ̀ fún yín ní ó mọ̀ fún yín bí ó sì ní mọ̀ kò ní mọ̀ fún yín ṣùgbọ́n fún àwọn ọkùnrin tó bá mọ̀ ẹ rí wípé nǹkan tẹ́ ẹ bá ṣe yìí bẹ́ẹ̀ ṣe ń bọ̀wọ̀ fún yín òun náà á dá padà òun náà á dá padà fún yín wípé ìyàwó mi tó jẹ́ pé ó máa ń bọ̀wọ̀ fún mi ó máa ń pọ́n mi lé èmi fúnra mi ò gbọ́dọ̀ tàbùkù ẹ̀ èmi fúnra mi ò gbọ́dọ̀ fẹnu rẹ̀ ńlẹ̀ èmi fúnra mi náà gbọ́dọ̀ ṣe dáadáa ẹ rí pé nǹkan tẹ́ ẹ ṣe fún yẹn òun náà á dá padà ẹ rí pé òun náà á dá padà ẹ rí pé òun náà á dá padà fún wa pé ìyàwó mi ò jẹ́ bẹ́ẹ̀ ìbọ̀wọ̀ tá a bá ń bọ̀wọ̀ fún yẹn òun náà bọ̀wọ̀ fún wa padà á pọ́n wa lé á gbé wa gẹ̀gẹ̀ á ṣe wa gẹ̀gẹ̀ bí ìyàwó kódà kẹ́ ẹ ti lo 20 ọdún lọ́dọ̀ rẹ̀ ọkùnrin yẹn á tún máa gbé yín gẹ̀gẹ̀ bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé lánàá ni. irú àwọn nǹkan báyìí tó jẹ́ wípé tá a bá ń ṣe fúnra wa ó máa ń jẹ́ kí ó máa ń jẹ́ kí ìfẹ́ tó yè kooro àti ní wípé ká gbọ́ra wa yé ó máa ń jẹ́ kó wà láàrin ọkọ àtìyàwó ó máa ń jẹ́ kó wà láàrin ọkọ àtìyàwó tá a bá lè máa ṣe fúnra wa tá a bá ń ṣe fáwọn ọkọ wa ẹ mọ̀ páwa tá a jẹ́ obìnrin àwa la nínú ilé àwa náà láṣẹ gbogbo ẹ̀ tó fi jẹ́ pé yóò dúró àwa la máa ṣe tó fi jẹ́ pé gbogbo ẹ̀ á dúró tọkùnrin yẹn náà bá wá jẹ́yàn gidi tó mọ̀ ẹ́ rí wípé bá a bá ṣe wá ṣe fún tóun náà dá padà fún wa á jẹ́ kí ìfẹ́ tó wà láàrin wa á tún jẹ́ kó yè kooro á jẹ́ kí ìsowọ́pọ̀ gidi kó jọ wà láàrin wa. wọ́n ní rẹ̀ lóyìnbó ní respect is reciprocal ẹ rí wípé ohun tí àpọ́nlé tó ń ṣe láàrin ọkọ àtìyàwó even láàrin ọ̀rẹ́ láàrin àwọn èèyàn gan ẹ rí pé nǹkan tó ń ṣe ó pọ̀ púpọ̀ kì í ṣe nǹkan kékeré Yorùbá ní sábà dé sábà bẹ́ẹ̀ bájá bá ń sábà ẹkùn náà máa sábà já tá a bá ń pẹ́ra wa létà ń sábà ara wa ẹ rí wípé ìfẹ́ tó yè kooro yóò wà láàrin wa ẹ rí wípé à gbọ́ra wa yé àmọ́ àwa obìnrin ọwọ́ wa ló pọ̀ sí ọwọ́ wa ló kù sí láti jẹ́ wípé ká máa bọ̀wọ̀ fún àwọn ọkọ wa tẹ́ bá rí obìnrin míì níbi tó ti ń sọ̀rọ̀ ọkọ ẹ̀ tún máa mirí báyìí máa wò báyìí pé ṣé Ọlọ́run náà ló dẹ̀ dárú èèyàn báyìí bẹ́ẹ̀ bá rí ọkùnrin yẹn gan láì ṣe pé bóyá ẹ mọ̀ rí a máa ti dàbí pé kẹ́ ẹ mú àdá báyìí kẹ́ fi bí ọkùnrin yẹn lórí ni tí obìnrin míì bá ń rojọ́ ìyàwó ọkọ ẹ̀ tó bá ń sọ̀rọ̀ ọkọ ẹ̀ láì tí ìmọkùnrin yẹn rí a ti dàbí pé kẹ́ mú àdá báyìí kẹ́ bẹ́ lórí a ti dàbí pé kẹ́ mú àdá kẹ́ fi bẹ́ lórí táwọn tó yẹ pé tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọkọ ẹ̀ láì dáa tó ń fẹnu pèpèkúpè sọ́kọ ẹ̀ lára tó ń fẹnu yẹpẹrẹ tó ń fẹnu yẹ̀gẹ̀rẹ̀ tó ń fẹnu yẹ̀gẹ̀rẹ̀ tó ń fẹnu yẹpẹrẹ tó yẹ pé àwọn ọ̀rọ̀ ńláńlá àwọn èpè ńláńlá àwọn èpè burúkú tá máa ṣe fọ́kọ ẹ̀ tá máa sọ̀rọ̀ fún tá máa níwọ a máa ní bàbá lágbájá kò lè dá fún mọ́ bàbá kinní kan kò lè dá fún mọ́ ẹni tí ò lè ṣoríire mọ́ ẹni tí ò lè ṣe gbá a máa fẹnu pèpèkúpè a máa ṣépè ńláńlá máa ṣe fún àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ tẹ́ pé ọmọkùnrin yẹn a máa níṣẹ́ rí báyìí a máa níṣẹ́ rí bó ṣe ń ṣépè fóun a máa níṣẹ́ rí bó ṣe ń fẹnu pèpèkúpè sí òun lára a máa níṣẹ́ rí bó ṣe ń ṣe tẹ́ bá rí àwọn obìnrin míì níbi tí wọ́n burú dé tó jẹ́ wípé ọ̀rọ̀ rere kan kò jáde lẹ́nu wọn rí tó jẹ́ pé ọ̀rọ̀ rere kan ò jáde lẹ́nu wọn rí máa wò báyìí pé ṣọ́lọ̀ náà ló dẹ̀ dárú àwọn obìnrin báyìí pé ṣọ́lọ̀ náà ló dá wọn tẹ́bí tó máa ń sọ̀rọ̀ ọkọ wọn báyìí tó máa ń fẹnu sọ tó máa ń fẹnu pèpèkúpè sọ́kọ wọn lára àga ìmí gan kò dìgbà tọ́kọ ẹ̀ bá bàjà tó yẹ pé ẹ lè gbọ́rọ̀ gidi kankan lẹ́nu ẹ̀ tí ó máa sọ̀rọ̀ burúkú àwọn èpè ńláńlá tá máa ṣe fọ́kùnrin tá máa ṣe fọ́kọ tó ń fẹ́
tẹ́lómi tóbìnrin mi bá ba ọkọ ẹ̀ jẹ́ báyìí ẹ máa wò báyìí pé ṣé irú ọkùnrin yẹn á dẹ̀ tún gun orí ẹ̀wà tún dá lóhùn. àwa obìnrin iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa láti ṣe. A ní láti bọ̀wọ̀ fún àwọn ọkọ wa, a ní láti pọ́n wọn lé, a ní láti máa ṣàpọ́nlé wọn, ká máa fẹnu wa ká máa fi pe ọ̀rọ̀ gidi sí wọn lára, ká máa fi ẹnu wa ká máa fi sọ̀rọ̀ gidi sáyé wọn. Kì í ṣe wípé ká kàn jí ká gẹ́gẹ́ pé bí akọ̀rọ̀ kékeré kan ti ṣẹlẹ̀ ká ti mú èpè ńláńláńláńlá báyìí ká ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́, ká ti mú àwọn ọ̀rọ̀ burúkú lójú àwọn èèyàn débi pé àti ẹ̀ ní mojú ara àní mojú ẹbí àkàn máa sọ̀rọ̀ ní jàù. Obìnrin mi ò mọ̀ kò mọ ibi tá a ti sọ̀rọ̀, kò mọ pé ọ̀rọ̀ báyìí léèyàn kì í sọ. Àkàn máa sọ̀rọ̀ jàbàjàbà ní bàbá lápájá kò máa lè torí rẹ mọ́kẹ́, kò máa lè òun kẹ̀ inú ibùkún tó máa kú sí náà nìyẹn, inú kíní kan tó máa dẹ́pẹ́ á máa sọ ẹ̀ẹ́dẹ̀ máa wò báyìí pé ṣé èèyàn náà leléyìí. Àwa obìnrin ẹ jẹ́ ká ṣàtúnṣe, ẹ jẹ́ ká ṣàtúnṣe. Yálà wọ́n a ti fẹ́ra délé ni àbí a wà lójú ọ̀nà, a ti fẹ́ra délé ni tàbí ojú ọ̀nà la wà. Ẹ jẹ́ ká kíyèsára, ẹ jẹ́ ká kíyèsára torí pé ó ṣe pàtàkì, torí pé àwa la nílé, tí òpó ilé bá sì ti yẹ̀ ó di dandan kí ilé owó palẹ̀ ni. Ọlọ́run ọba kò ní jẹ́ wó palẹ̀, kò ní jẹ́ kí ilé wa ó dàrú, kò ní jẹ́ kí ọ̀dẹ̀dẹ̀ wa ó dàrú, ìgbéyàwó wa ò ní dojúrú lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ kò ní tọ́ sí wa. Gbogbo ilé tó ń mì tó jẹ́ pé tó wọ́n ní wàhálà kan tàbí kejì tó ń mì lẹ́sẹ̀, Ọlọ́run ọba yóò bu òróró ìtura síbẹ̀. Gbogbo àwọn tó ń wojú ọkọ fún ọkọ rere, Ọlọ́run ọba yóò fi ọkọ rere yóò fi ta wọ́n lọ́rẹ. Gbogbo àwọn ọkùnrin tó ń wojú rere tó ń wojú Ọlọ́run fún ìyàwó rere náà, Ọlọ́run ọba Èdùmàrè á fáwọn náà níyàwó rere. Gbogbo ọkọ àti ìyàwó tán ti wá wà tó jẹ́ wípé gbọ́n mi sí omi òtó lónìí lọ́la náà ni Ọlọ́run ọba yóò pàṣẹ ìtura síbẹ̀ agbára Ọlọ́run. Gbogbo àwọn tó sì ń wojú Olúwa fún ọmọ rere láwọn ọkọ àti ìyàwó tí wọ́n ti fẹ́ra tí wọ́n ń wojú Ọlọ́run fún ọmọ rere, Èdùmàrè yóò fún wọn ní ọmọ rere, ọmọ aláyọ̀, ọmọ alálùbáríkà, ọmọ tí gbórúkọ ìdílé ìyá bàbá tí gbórúkọ ẹbí ga. Ọlọ́run ọba ni ó jogún fún wọn láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ ká gbìyànjú ká máa mọ bí a ṣe ń ṣe àpọ́nlé àwọn ọkọ wa, bí a ṣe máa fi ẹnu sọ̀rọ̀ fún àwọn ọkọ wa, tá à ní máa fẹnu yẹpẹrẹ wọn, tá à ní máa fẹnu downgrade wọn, tá à ní máa fẹnu ya àlùbáríkà kúrò lára wọn. Bó ṣe wà ní líkì náà ló wà ń gbàǹjà, ó wà lọ́dọ̀ ọkùnrin mi náà, tọkùnrin mi náà bá fẹnu ya àlùbáríkà kúrò lára ìyàwó ẹ̀ báyìí, kódà kò ní tó rà, kò ní tó mí igún, kò ní tó imí igún débi pé yìí ó lóun fẹ́ kówó rà. Ẹ jẹ́ ká ṣọ́ra, ẹ jẹ́ ká gbà kíyèsára kí ilé wa ó lè tùbà kó lè túṣẹ́. Ẹ jẹ́ ká gbọ́ orin yìí ká tó máa tẹ̀síwájú, mò ń bọ̀ náà.
gẹ́gẹ́ bá ti ń bá lọ torí pé ẹni tó bá lọ náà ló bá kú, bá ti ń bá bọ̀ ẹni bá lọ ló bá kú. Ohun tá a mú wá fún wa lónìí náà rèé nípa wípé ká máa bọ̀wọ̀ fún àwọn ọkọ wa, ká máa respect wọn, ká máa pọ́n wọn lé, kọ́kọ́ máa pọ́n ìyàwó lé kí ìyàwó náà pọ́n ọkọ ẹ̀ lé nínú ìgbéyàwó. Òun náà ló lè mú kí ìfẹ́ ìjìnlẹ̀ kó wà láàrin, kí àgbọ́yé àti àsọyé kó wà ní àárín wa. Àwa ọkọ ẹ má jẹ́ ká máa fẹnu tẹ́ńbẹ́lú àwọn ìyàwó wa, ẹ má jẹ́ máa fẹnu ya àlùbáríkà kúrò lára wọn. Àwa ìyàwó náà ẹ má jẹ́ máa fẹnu pèpèkúpè, ká máa fẹnu sọ̀rọ̀ burúkú sínú ayé àwọn ọkọ wa. Ká máa pọ́n àwọn ọkọ wa lé, kì í ṣe pé ká wà lójú àlejò ká wá máa pe ọkọ wa bí ọmọ ọ̀dọ̀, ká máa pe ọkọ wa ká máa sọ̀rọ̀ sí àbí ká máa ránṣẹ́ bí ọmọ ọ̀dọ̀ lójú àwọn àlejò. Irú gbogbo àwọn nǹkan báyìí ló máa ń fà á tí ìpínyà fi tètè máa ń dé, torí wípé bójú ò bá rí ẹnu ò ní sọ, ní táwọn èèyàn bá rí náà ni wọ́n sọ̀rọ̀ lé lórí. Wọ́n bá ti ń rí pé nǹkan kan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ ni wọ́n ó ti lọ mọ́ pera wọn méjì mẹ́ta pé ẹ wá gbà wá ni ará ilé yín, bó wá ni ìyàwó rẹ ṣe ń bá sọ̀rọ̀ báwọn, bó wá ìdí pé ó ti ń di méní méjì tó ti ń di pé àwọn àbúrò ọkọ àbẹ́gbọ̀n ọkọ àbí ọkọ wọn bá ti ń gbọ́ sírù nǹkan báwọn, wàhálà ń bọ̀ díẹ̀díẹ̀ nu. Ó di pé kí wọ́n mọ ṣọ́lé wọn, kí wọ́n mọ fojú sílé wọn, kán mọ tójú bọ lé wọn, kán fẹ́ mọ bí ṣe ń lọ, kán mọ bóyá àbí ó ti forí ọmọ wọn gbá pààrọ̀ ni àbí ó ti ṣe nǹkan sọ́mọ wọn ni. Irú gbogbo nǹkan báyìí àwa obìnrin a ní láti máa gbà kíyèsára. Ayọ̀ lẹ́lòmíì sì mọ́ fi fọ́ ayọ̀ bọ́kọ bá ṣe ń tọ́jú àbí bó bá ṣe ń ṣe sí àbí bọ́kọ ẹ̀ bá ṣe jẹ́ onísùúrù tó, òun ló máa ń jẹ́ kí obìnrin míì kó yọ ayọ̀ jù. Tọ́kọ ẹ̀ bá jó ní sùúrù tó jẹ́ pé kì í ṣe ẹni tó na obìnrin àbí tó jẹ́ pé kàn máa ń ṣe sóbìnrin àbí kinní, obìnrin míì á ti kà sí pé bẹ́ẹ̀ ọkọ òun dìdìrín ni àbógọ̀, pé àbọ́kọ òun dìdìrín àbógọ̀ ni. A wá bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣe rádaràda, á bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣe bálabàla, á bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣe bálabàla títí bí táwọn èèyàn fi tójú bọ̀ fún un. Òun á máa kà sí ayọ̀ ní òye òun ń yọ̀, bóun ń yọ̀ sọ́kọ òun lọ́rùn. Àmọ́ ń gbòbá dípò àwọn alàgàtà bá ti máa wọ́n tójú bọ̀, alàgàtà ó ti mọ̀ sọ́ di nǹkan míì wípé ṣé kìí ṣe pé ọmọbìnrin ti fi pátá jan bọ̀dà alágbájá lórí, ṣé èyí pé wọ́n ti sọ bọ̀dà alágbájá di nǹkan míì. Ẹ sì mọ̀ pé àwọn tí èèyàn ránṣẹ́ ní mọ̀ pọ̀ jù tó jẹ́ pé gbélégbọ́ ni wọ́n, àwọn news carrier. Àwọn ni wọ́n kọ́ lọ, mọ́mì wọ́n lọ lé ọkọ nu, mọ́mì mo ní wá kí yín ni kinní kan ọlá bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fún mi, bẹ́ẹ̀ ṣe máa ń ṣe dáadáa sí mi, mọ́mì mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín, ìyìn gbọ́dọ̀ rí nǹkan yín kọ́ mọ́ bàjẹ́ kí n mọ̀ sọ, ni mo ṣe fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, mo lọ lé ọmọ yín, mo ṣe kinní kan, ni wọ́n bá bẹ̀rẹ̀ ẹjọ́ àti tójú wọn tó àti tójú wọn ò tó, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ. Ẹjọ́ abiyamọ wo ni wọ́n sọ̀rọ̀ fún pé ọmọ rẹ̀ ń ṣe bákan bákan bí nǹkan ń ṣe bákan nú ayé ọmọ rẹ̀, tábíamọ òun ò ní fò tí ò ní fúnjà rẹ̀, kò sí. Àbí abiyamọ wo ni ó gbọ́ pé wọ́n ní wọ́n ń lu ọmọ òun nílò ìyà àbí wọ́n ń ṣọmọ òun bákan, kò sábíamọ òun náà tí ò ní fẹ́ wò pé obìnrin òun wo ni, obìnrin wo ni bí dá bẹ́ẹ̀, obìnrin wo ló tó bẹ́ẹ̀ láṣẹ bẹ́ẹ̀ sọ tí ìyá náà ò ní fúnjà ẹ̀, pé kàkà kákèrè mọ̀dún bẹ̀ ni tapá ti tan rẹ̀ ní òrùn sí pé òun ò mójú òun débẹ̀. Obìnrin tó fẹ́ pa kádàrá ọmọ òun dà, obìnrin tó fẹ́ ṣe kíní kan, ibẹ̀ lógún ti ń wọlé nípa àìṣọ́ra wa, nípa àìṣọ́ ẹnu wa, àìṣọ́wà wa, ìlógún ti wọnú ayé ẹlòmíì. Tàbí ogun tó jókòó lókèrè tí ń wò ó tí ọ̀dọ́dọ̀ rẹ̀, ṣùgbọ́n nípa ìwà àtọ̀rọ̀ ẹnu rẹ̀ ó sì fi fa ogun títí tógun fi wọlé tọ̀ wá. Ó ní mo ṣe ń sọ fún wa ní àṣálẹ́ yìí pé ẹ jẹ́ a máa ṣọ́ra nínú ọ̀rọ̀ tá a bá ń sọ ni, nínú ìwà wa ìṣe wa tá a bá ń ṣe, ẹ jẹ́ ká máa ṣọ́ra, ká máa mọ ní tá a máa wí. Ọkùnrin míì lówó lọ́wọ́ tó jẹ́ èèyàn pàtàkì ni, tó lówó tó rí ṣe, tó yẹ pé lónìí ọkùnrin bẹ́ẹ̀ ò rọ́wọ́ họrí mọ́. Ẹ bèrè pé kí ló fà á? Ó lè jẹ́ ọ̀rọ̀ ẹnu, àti rẹ́ni tó jẹ́ pé ìyàwó ló fọ ọ̀rọ̀ ẹnu bá tiẹ̀ jẹ́ nínú bí kí wọ́n ní gbólóhùn aṣọ kékeré lásán báyìí tó ti bẹ̀rẹ̀ sí ní fẹnu pèpèkúpè sí lára. Ó ní ṣe kinní kan, ayé rẹ̀ ò ní ṣe gbá, ọ̀nà rẹ̀ ò ní ṣe títí tọmọkùnrin ó sì fi dẹ̀dùn arinlẹ̀.
tàbí wọ́n bá wá lọ tí wọ́n bọ̀ tí wọ́n béèrè sí wọ́n á máa ní bóyá àbí tí ìyàwó rẹ̀ kan ti ń bínú àbí tó ti ń ṣe wá tó ti ń ṣépè yẹn làwọn kan ti ṣáàmì sí tí gbogbo ohun tó ti wá ń dùn ti ń dán ẹni tó ti ń rí jẹ tó ń rí mu tó ń rówó ilé àwọn ọmọ rẹ̀ san tó ń rówó ilé san tí gbogbo nǹkan rẹ̀ ń lọ ní mẹ̀lọmẹ̀lọ tó ń tọ́jú wọ ìyàwó náà ó wá dẹni tí ò lè rí nǹkan kan ṣe mọ́. àwọn obìnrin a ní láti kíyèsára a ní láti gbà kíyèsára nípa ọ̀rọ̀ ẹnu wa ẹ jẹ́ kí ọ̀rọ̀ gidi kó mọ́ ti ẹnu wa jáde ọ̀rọ̀ dáadáa sínú ayé àwọn ọkọ wa àwọn ọ̀rọ̀ ìtùnú ọ̀rọ̀ àdúrà ọ̀rọ̀ ká máa sọ sáyé wọn ká sì mọ̀mọ́ fẹnu járáǹkì wọn lójú àwọn èèyàn ká má máa fẹnu yẹpẹrẹ wọn ká má fẹnu yàlùbárí kàtán kúrò lára wọn torí pé àwa obìnrin Ọlọ́run fún wa ní agbára tó pọ̀ púpọ̀ gẹ́gẹ́ bí abiyamọ gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tó ń sun lára wa gẹ́gẹ́ bí pé àwa náà là ń fi kún wa àwa là ń ru oyún tá a sì ń bímọ so Ọlọ́run fún wa ní àṣẹ púpọ̀ gẹ́gẹ́ bí abiyamọ ẹ má jẹ́ ká wá bínú ká lò nílò ìyà tọkùnrin bá ṣe tí ò dá tó ṣẹ̀yìn látayé àti lọ́run kódà tẹ́ bá sọ gbólóhùn kan fún wípé lágbájá bó o ṣe fún mi báyìí mo fọ̀ lọ́lọ́run lọ́kọ́lọ́run ó ṣèdájọ́ ìfàyàlọ́ àyà tẹ́yọ́ fàyàlàyà ẹ mọ̀ pé béèyàn bá fẹ́ra wọn téèyàn fàyàlàyà ẹ mọ̀ pé ìmùlẹ̀ kan ló wà láàrin ọkùnrin àtobìnrin ni ẹ̀jẹ̀ ti dàpọ̀ omi ti dàpọ̀ kó bá fìyún gan lásán gan tó fi padà bí sínú ayé rẹ̀ tó fi sọ gbólóhùn kan sáyé yóò mú kó wá máa wò kó wá tiẹ̀ mọ́ ṣe nǹkan kan kó wá máa wò kó wo ibi tí ó bá yára pálọ̀jà ṣùgbọ́n ẹ má jẹ́ kí a fọwọ́ ara wa ká fi bà gbogbo ohun tó dáa ká fi bàjẹ́ ẹ má jà fọwọ́ ara wa ká fi bà gbogbo ohun tó ń dùn ká má fi bàjẹ́ kó má àdìgbẹ́ pé ìgbẹ̀yìn náà ni ó tún wá ṣe kíni ni ó tún padà wá yóò lòkú àdá so ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ àwa ìyàwó ilé mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká máa pọ́n àwọn ọkọ wa lé ẹ jẹ́ ká respect àwọn ọkọ wa ẹ jẹ́ ká fún wọn lápọ́nlé tó tọ́ sí wọn yálà wọ́n wà lójú wa ni wọ́n wà pẹ̀lú wa ni wọn sí pẹ̀lú wa ni níwájú wọn tàbí lẹ́yìn wọn ni ẹ jẹ́ ká fi ẹnu ká fi sọ̀rọ̀ dáadáa sáyé àwọn ọkọ wa ẹ jẹ́ ká fi ẹnu ká fi pe ìpè gidi ká fi pè sáyé wọn ẹ má jà yẹpẹrẹ wọn lójú àwọn èèyàn ẹ má jà fẹnu yàlùbáríkà kúrò lára wọn ẹ má jẹ́ ká fi ẹnu wa ẹ má jẹ́ ká fi máa sọ̀sọ́kùsọ nípa wọn fún àwọn èèyàn fún aráàta kọ́ mọ́ máa wò báyìí pé ṣé ìyàwó ẹ̀ lè rí tì ní ìyàwó rẹ̀ ò lè rí tì náà ìyàwó rẹ̀ tó ní ìyàwó rẹ̀ tó sọ páláyé abatanijẹ́ ni ìyàwó rẹ̀ tó sọ pé kíní kan definitely ó rí tán ni so gbogbo orú eléyìí ó ṣeé ṣe àwọn aráàta ó sì ti gbọ́ wọn ó ti gbà á pé gbogbo ohun tó wí bẹ́ẹ̀ lórí pé ìwọ ni ìyàwó ẹ̀ ò lè rí tì àmọ́ tó jẹ́ pé bóyá inú ló ń bí wọ́n nígbà náà tó fi sọ tọ́rọ̀ yẹn ò bá rí bẹ́ẹ̀ èèyàn mélòó ló fẹ́ padà lọ sọ fún pé ìgbà tèmi àtọkọ mi ń jà ni mo sọ ọ̀rọ̀ yẹn o kò rí bẹ́ẹ̀ o èèyàn mélòó ló fẹ́ lọ sọ fún mọ́ torí pé èyí tó ti gbá lọ ń gbà mí ó lè mọ́ gbọ́ ààbọ̀ mọ́ so nítorí ìdí èyí ẹ jẹ́ ká máa ṣọ́ra ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ ká pọ́n àwọn ọkọ wa lé ká fún wọn ní àpọ́nlé ká respect wọn tá a bá ṣe léyìí ẹ rí wípé àwọn náà ó ṣe kíni wọn ó dá padà fún wa àwọn náà ó dá respect yẹn wọn ó dá padà fún wa gẹ́gẹ́ bí ọmọlúàbí kí Ọlọ́run ọba kó ràn wá ṣe ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe sọ pé àwọn iṣẹ́ wa tẹ́ bá fẹ́ follow wa lórí àwọn pages wa láti rí àwọn iṣẹ́ wa tá à ń ṣe alágàdúrà alága ìjókòó ni MC ni orin kíkọ ni oríkì ni ti ìlú ni tàbí ti ìdílé ẹ follow wa lórí àwọn pages wa tá a ti pin sókè page yìí nọ́mbà tẹ́sí lè pè mí sí náà wà ń bẹ̀ lórí page wa bóyá ẹ̀yin ní àwọn ìlàkọjá kan tẹ́ ń là kọjá àbẹ́ ní àwọn kankan tó ń gbé yín lọ́kàn tẹ́ fẹ́ ká ọmọ Nàìjíríà bá yín dá sí àbẹ́ níṣòro kan tẹ́ ń dojúkọ tẹ́ fẹ́ kí àwọn èèyàn kí wọ́n là yín lọ́yẹ̀ lórí ẹ̀ ẹ kàn sí mi ẹ lè send mi ní message tàbí kẹ́ pè nọ́mbà tí ó wà lórí page yìí fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ Ọlọ́run ọba yóò sì sọ òkè ìṣòro gbogbo wa yóò sọ di pẹ̀tẹ́lẹ̀ ara ò ní ni wá àwa a sì ní rí nira lágbára Ọlọ́run gbogbo ohun tá a fẹ́ ní dáadáa lọ́lọ́run ó ṣe fún wa
gbogbo ohun tó ti ń da tó ń dánú ayé wa èṣù ọ̀tá wọn ní fọwọ́ ọ̀bàjẹ́ kan lágbára àṣẹ Èdùmàrè. Mo kí gbogbo wa wípé ẹ ṣé tẹ́ ẹ gbọ́ mi tẹ́ ẹ wù mí. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn authentic yín náà ni o. Unbeatable ìyá àbàdàn yín náà rèé á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mọ́ràn. A tún pàdé lọ́la pẹ̀lú ògo Ọlọ́run ọba. Èyí tá a sọ lónìí ẹ jẹ́ ká mú lò mọ́jà fi sọ́wọ́ tá a fi jẹun ẹ̀já fi sọ́wọ́ sí wa ká mú lò káwa náà ti ẹ̀ gbìyànjú ẹ̀ wò káwa wo àyípadà rere tí ó bá relationship wa tí ó bá ìgbéyàwó wa tí ó bá inú ilé wa ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò káwa náà wò bóyá tó o tiẹ̀ ṣiṣẹ́ tàbí kò ṣiṣẹ́ Ọlọ́run ọba yóò ràn wá ṣe. Èmi ni tiyín tòótọ́ ọmọ yín náà ni ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn authentic títí tá a tún fi pàdé lọ́la pẹ̀lú àkọ́tún ètò wa oorun ayọ̀ lásùn àní tójú oorun dójú ikú àní sípàlà àní yàwó èrè jíjì lágbára Ọlọ́run ìbànújẹ́ ó kéré tóbi kò ní yà sílé kó wá gbogbo wa títí tá a tún fi pàdé lọ́la ká pàdé níre ká pàdé láyọ̀ ká má dòlódì lẹ́yìn ara wa ire o ire kàbìtì ó dìgbà kan náà ó dàárọ̀.